Àdèmọ̀ ládọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Agbala Gabriel ìdọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Ọmọ arúgbó dọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Àwọn àtàwọn ọmọ dọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Báńkó yẹn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV, ẹ wo ẹ̀rín la máa rí àwọn ní sọkún, ọ̀rọ̀ ẹkún ò ní dé bá wa lórúkọ Jésù. Kí ló pa mí lẹ́rìn nínú fídíò yìí? Òun ni pé ṣe mọ̀ pé Agbala Gabriel, ọkọ opó, ọkọ arúgbó la mọ Agbala Gabriel sí. Àmọ́ ní báyìí o, Agbala Gabriel tuntun di bàbá ọlọ́mọ wẹ́rẹ́, bàbá ọlọ́mọ wẹ́wẹ́. Ṣé mọ̀ ìtọ́jú tí Agbala Gabriel ń fún àwọn ọmọdé wọ̀nyí kò jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí kó ronú tàbí banújẹ́, kò jẹ́ kí wọ́n mu àlá nínú wọn. Èmi ò ní bàbá, èmi ò ní ìyá, èmi ò tiẹ̀ ní bàbá kò ní ìyá, èmi ò lẹ́bí kò lára. Ṣùgbọ́n Ọlọ́run kẹ́ Agbala Gabriel débi pé ó fún ní oore ọ̀fẹ́ láti máa tọ́jú àwọn ọmọ wọ̀nyí. Ẹ̀rí báyìí báwọn ọmọ wọ̀nyí bó ṣe ń dunnú, tí wọ́n ń kọrin, tí wọ́n ń yin Agbala Gabriel, tí wọ́n ń fi ògo fún Ọlọ́run nínú ayé Agbala Gabriel. Ẹ wo ẹnìkọ̀ọ̀kan wa, mo gbàdúrà lórúkọ Jésù Kristi, a ò ní ṣubú dànù, ẹ̀rí a ò ní kú kú òjijì mọ́ àwọn ọmọ wa lójú lórúkọ Jésù. Àwọn ọmọ tá a bí, a ó dàgbà, a darúgbó, a tọ́jú wọn, a sìn wọn débi tẹ́rù tí ní bà wọ́n lórúkọ Jésù. Bó ti wá wò ká pẹ́ láyé tó, a ò ní fọwọ́ gbé kankan nínú àwọn ọmọ wa sí lórúkọ Jésù Kristi. Àwọn ọmọ wa wọ́n máa yanjú, ẹlẹ́lẹ́ni ò sì nígbà ṣe wá ṣe. Ẹ wo, ẹ wá lọ wo fídíò yìí, ẹ wá lọ wò láwò gbádùn, ó yá. Ẹ̀yin ọmọ Olúwa, how are you? Ṣé làwọn èkó wọn wà? Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Ìgbà tàbí lọ́lọ́run lọ́wọ́, àwọn tàbí lọ́lọ́run lọ́wọ́. Kì í sọ kì í fàyà. Àdèmọ̀ ládọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Agbala Gabriel ìdọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Ọmọ arúgbó dọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Àwọn àtàwọn ọmọ dọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Báńkó yẹn. Àwọn tàbí lọ́lọ́run lọ́wọ́, kì í sọ kì í fàyà. Báńkó yẹn. Àdèmọ̀ ládọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Ọwọ́ ọ̀la ló wà. Báńkó Má yẹn. fi wọ́n lẹ̀ fàráyé mú. Gbogbo ìdílé wọn dọ̀wọ́ rẹ̀ má fi wọ́n lẹ̀ fàráyé mú. Àdèmọ̀ láti dé o, Ẹ̀yin lẹ ní òtún lójú. akíkanjú ọkùnrin ogun. Àdèmọ̀ láti dé o, akíkanjú ọkùnrin ogun. Ìgbà tàbí lọ́lọ́run lọ́wọ́, àwọn tàbí lọ́lọ́run lọ́wọ́. Òrìṣà láwa ilẹ̀ kó Ó jẹ́ sàkíyèsí. lọ́nà ìlú. Òrìṣà Ó jẹ́ lọ́nà ìlú. láwa ilẹ̀ kó sàkíyèsí. Àdèmọ̀ ló ga jù. Ibẹ̀. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Ó ju wa. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Tani mi ti fún.
Is it finished? Yes. Hallelujah, hallelujah. Ẹnìkan níbo la wà? A wà lọ́dọ̀ àwọn ọmọ tí Olúwa ń tọ́jú. A wà lọ́dọ̀ àwọn èwe tọ́lọ́run ń tọ́jú. The children in whom God is well pleased. Lọ́dọ̀ àwọn ọmọ ní ẹni tí Ọlọ́run dùnnú sí. Ilé ọ̀fẹ́ tá a filẹ̀ fáwọn ọmọ ìrè tí wọ́n ń gbé. Àwọn ọmọ yìí níbi tán wà yìí wọ́n ń lọ school lọ́fẹ̀ẹ́, wọ́n jẹun lọ́fẹ̀ẹ́, wọ́n dẹ̀ mú lọ́fẹ̀ẹ́. So we came here this evening to say hello to them. Àwa sọ́dọ̀ wọn láti wá ṣe hello sí wọn. So just to let you know we love you. Nínú bá a ṣe bí like upon how busy we are, upon bá a ṣe busy tó, a fẹ́ make sure pé a fi yín sílẹ̀. A dẹ̀ gbé oúnjẹ wá. Stay where you are. Just zoom whatever you want to zoom. Emma ba agbonje wa. Agbonje wo. What is this? Spaghetti. Spaghetti. We brought down spaghetti. So we brought you Indomie. So we brought you Agbala Gabriel. So this is what? Granite oil. This Maggi chicken. So what is this? Palm oil. So this is salt, iyoni. And this is hallelujah. Gari. So we brought Gari as well. Agbala Gabriel. What do you like Gari? Yes. You like Gari? Yes. Do you like rice? Yes. So which one do you like the most? Everything. People like it? Yes. Everything? Yes. And rice? Yes. And beans? Yes. And Gari? Yes. Indomie? Yes. Spaghetti? Yes. Do you like Igbo? Yes. You like Igbo at all? Yes. So Gari ni one boy. This is Gari. So this is how we would like to bring it every Monday. So gbogbo ọjọ́ Monday la mama wá sọ́dọ̀ àwọn ewé wọ̀nyí láti máa gbé oúnjẹ wá fún wọn. Listen to me, the money I spent for you, it was because of the way you sang when I arrived.
ta ló kọ́ yín lórí dẹ́kọ̀? Ẹ try. Olúwa dáadáa sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dáadáa sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Ẹ̀yin ewé pariwo sọ́kọ̀. Olúwa dáadáa sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dáadáa sí fún wa. Agbala Gabriel school la wà yìí o. Agbala Gabriel school la wà yìí o. Agbala Gabriel school la wà yìí o. Ṣé ẹ ti rí? Agbala Gabriel school la wà yìí o. Ẹ̀yin ará ilé mi kò dáa kí má jayín tán. Ẹ̀yin ará ìlú wa kò dáa ká má jayín sí i. Ẹ̀yin ará ilé wa kò dáa ká má jayín tán. Ẹ̀yin ará ìlú wa kò dáa ká má jayín sí i. Ìgbà kìíní ilé ẹ̀kọ́ kan ń bẹ tí ọmọ tó dójú lówó. Agbala Gabriel International School náà jẹ́ mọ̀ pé wà ń wọlúwo ẹgbẹ́ náà ìwòrò nìbàdàn. Níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí, wọ́n tún kalẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Kò síbi kadé lórílẹ̀-èdè àgbáyé ó dáhùn nígbà wọn. Kí ni mo wí? Kò síbi kadé lórílẹ̀-èdè àgbáyé ó dáhùn nígbà wọn. Agbala Gabriel International School. Kò síbi kadé lórílẹ̀-èdè àgbáyé ó dáhùn nígbà wọn. Gbogbo bí ẹ má mọ̀ yín wá bẹ́ẹ̀. Kò síbi kadé lórílẹ̀-èdè àgbáyé ó dáhùn nígbà wọn. Agbala Gabriel International School. Òkè ròyìn ayọ̀ o. Òkè ròyìn ayọ̀ o. Agbala Gabriel International School. A ó máa tẹ̀síwájú ni. Agbala Gabriel International School. A ó máa tẹ̀síwájú ni. Orí lórí ṣe gbogbo wa pátá. Ẹ̀dá ò láròpin o. Ẹ̀yin eré pariwo sókè. Orí lórí ṣe. Ẹ̀dá ò láròpin o. Ẹ̀dá ò máa láròpin. Orí mi dákun jọ̀wọ́ o. Bàtà mi dàbí ro. Ẹlẹ́dàá wa dákun jọ̀wọ́. Wọ́n gbé wa débi ayọ̀. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dáadáa sí wa. Agbala. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dáadáa sí wa. Wọ́n dára ẹ̀rù sọ́mọ́ ìwípé dádì o. Akẹ́láyé dádì o. Àjẹmọ́mọ́ dádì wọ́n ní borí rẹ̀. Àbọ̀lójú àbọ̀lọ́pọ̀ kò sẹ́ni ṣẹlá. Àkùtù rẹ̀. Agbala o. Akẹ́láyé Agbala o. Àjẹmọ́mọ́ ẹni bá ní borí rẹ̀. Àbọ̀lójú àbọ̀lọ́pọ̀ kò sẹ́ni ṣẹlá. Àkùtù rẹ̀. Ẹ ṣé o. So lovers all over the world, we are with these children. Àwọn ní ògo ọjọ́ ọ̀la. Àwọn ní ìran ọjọ́ ọ̀la. Ẹ̀kan wá àwọn náà báyìí ni àwọn náà fẹ́ dàgbà. So ẹni tó bá dẹ̀ ti wà lórí ọmọ kékeré láti sìn òun ló máa wà lórí ẹ̀ tí a fi dàgbà. So irú ọmọ tó náà wò wá tá à ń ṣe irú nǹkan báyìí. A wò pé sórú nǹkan báyìí wà tó náà bá dàgbà a nífẹ̀ẹ́ àti máa ṣe. A wà bí irú àwọn ọmọ ìrí, a wà bí aláìlé èèyàn rí, a wà bí aláìlẹ́bí rí, a wà bí aláìlára rí. Nígbà tí ò tiẹ̀ sáànú mọ́ làwa náà lọ ń ṣe kọ̀ǹdọ̀ lẹ́kọ̀ọ́. So ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, bí Ọlọ́run bá lè múrú eléyìí wá, if God could permit this to happen, I am so sure pé lórí àwọn ọmọ yìí ní tó ju báyìí lọ yóò ṣẹlẹ̀. Àwọn ọmọ yìí wọ́n á rí ògo ńlá. So to God be the glory, great things he has done. La fi gbé ìwọ̀nba ilé wa fáwọn ọmọ yìí kí wọ́n tún lè jẹun, kí wọ́n lè mú,
kí Ọlọ́run kó dẹ̀ dáàbò bò wọ́n. So we have lágbára Ọlọ́run eléyìí báyìí ọ̀sẹ̀ kan lówà yìí àwọn ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́dẹ́ àgbàdo àsìkò tó fọ́sẹ̀ kan pẹ̀lú àwọn tí wọ́n wò lẹ̀ lórúkọ Jésù ẹ máa jẹ àjẹyó. But have this in mind pé you will do this when you grow up. Ẹ̀yin náà máa ṣerú nǹkan báyìí. Ẹ bá dàgbà ẹ máa ṣe fáwọn tí ò ní. Ṣèbí torí fáwọn pẹ́rẹ́ǹtì yín ò lágbára lẹ́yìn fi wà ń bí. Àbí? Ṣèbí fáwọn pẹ́rẹ́ǹtì yín máa lágbára ṣẹ́yìn máa wà ń bí báyìí. So ẹ̀yin máa wá di nílá. You will become a great person in life. So that when you grow up, what will you do? God bless you. I pray for gbogbo àwọn lovers. Pray for everyone who is watching us, who has been a supporter, who has been a blessing to Agbala Gabriel. Ìnáwó yín. Ẹ̀kọ́ bí ọlọ́ba ṣe fi sẹ́yìn lẹ́nu. Just pray for them and tell God to bless them. Pray. Father, bless our supporters. Bless our daddy's supporters. Bless them. We'll provide for them. Prayers are answered in Jesus' name. Amen. Just shout, you say, thank you, our supporters. Thank you, our supporters. Thank you, Agbala Gabriel Foundation. Thank you, Agbala Gabriel Foundation. Thank you, Agbala Gabriel lovers. Thank you, Agbala Gabriel lovers. Say, God bless you. God bless you. Amen. Amen. Thank you, adúpẹ́ ṣé. 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 Owó tán fún yín, don't give anybody. You use it to buy you take it home, this is your food. Keep it there. Don't let it get lost. Not so you know. Give it to Mommy. God bless you.